láti gbọ́. Káàbọ̀ ọmọ mi Ambassador Muftau Alabi Adekunle Senior Prefect Olúọmọ Òṣùpá ọ̀kan lọmọ Olúfimọ́. Ó ti gbéra lánàá gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lórí ètò Àríyá Mìtíìtì pẹ̀lú Ọlárewájú Adéwùsì Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ bá a pẹ̀lẹ̀ bí mo ṣe mọ̀ pé ọmọ ìyá mi bá a pẹ̀lẹ̀. Pẹ̀lú àṣẹ Olódùmarè a ó ti dé gbogbo láti pè náà Kòtónú náà kan ní Benin Republic. Bí àwọn Olúfimọ́ tí wọ́n ń bẹ ní Togo bí wọ́n ti gbúròó pé Muftau Alabi Adekunle Senior Prefect ó ti wà ní Kòtónú náà ní gbogbo wọn ni wọ́n gbára wọn jọ ni wọ́n ṣara wọn jọ láti kí Alabi òun gangan orin ọmọ ọba orin Òṣùpá Muftau Alabi Adekunle Senior Prefect wọ́n gbà á lálejò ní Togo. Wọ́n ní ó gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ kó kọjá ní Togo kọ́ mọ́ yà kí àwọn. Ti dùnnú àtayọ̀ ni wọ́n fi gba Muftau Alabi Adekunle Senior Prefect lálejò ní Togo. Wọ́n ti wá kú ní Togo ní nǹkan bí aago 7:30 àṣálẹ́ yìí. Ó yá ní ìlú Ghana, orílẹ̀-èdè Ghana. Ìrìn àjò Ghana yẹn òun ló lágbára jù. Láti Òró tó fi dé ìbú Ghana. Òun ni wọ́n tọ̀já wọ́n tún dúró ní Ghana náà àwọn ọmọ Nàìjíríà ọmọ Yorùbá pàápàá jùlọ Olúfimọ́ wọ́n ń bẹ ní Ghana wọ́n tún kí Alabi. Muftau Alabi Adekunle Senior Prefect Olúọmọ Òṣùpá ọ̀kan lọmọ Olúfimọ́. Ìrìn àjò eléyìí tó pè ní Fuji West Africa Tour òun náà ló ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn. Láṣẹ Ìdùmarè àlọ ire àbọ̀ ire ire gbogbo lọ́nà àjò rẹ àyúnlọ àyúnbọ̀ ńlọ wọ́n yẹnu ọ̀rìnà ọwọ́ kan kì í kọsẹ̀ lọ́nà ẹnu àágárá kì í dá oníṣẹ́ Ọlọ́run ọba. Àtọmọdé àtàgbà àtonílé àtàlejò nínú ìrìn àjò rẹ tó fi lọ tó fi bọ̀ wọ́n fìre gbogbo wọ́n fi bá ọ ṣe. Ṣe bí ẹ̀rín báyìí làgbàrá rìn kodò. Àtọmọdé àtàgbà ni wọ́n fẹ́ ọmọ tuntun. Kódà tó fi dórí ayírí gbogbo wọn pátá ni wọ́n ń fẹ́ owó. Láṣẹ Ìdùmarè gbogbo nǹkan ni wọ́n fi ṣọ̀rẹ́ rẹ nínú àjò yìí. Alabi ìrìn àjò tó lọ yìí ó lọ ó bọ̀ láyọ̀ ó sì kórè bọ̀ láṣẹ Ìdùmarè. Yóò sì ní ipa rere lójú ọ̀nà iṣẹ́ Fújì eléyìí tó ń tọ̀. Nígbà tí ó wá fi tówò yìí dá yìí ní àṣálẹ́ ọ̀la òun ó ti dé Ivory Coast. Ìyẹn ní Abidjan tí ṣe olúùlú ti Ivory Coast tá a túmọ̀ sí Côte d'Ivoire. Ibẹ̀ yẹn gangan ni ó ti tẹ́ pẹpẹ ré ìrìn àjò yìí yóò fẹ́ lò tó oṣù kan. Mo mọ̀ pé tí ó bá fi lọ tí ó bá fi bọ̀ tá a ṣe welcome back album. Gbogbo ètò láti lọ sí United Kingdom yóò ti tò lágbára Olódùmarè ọba. Mo kí ọ ọ̀rẹ́ mi Muftau Alabi Adekunle Senior Prefect Olúọmọ Òṣùpá. Òun àti Àbáàsì ilégbé rẹ̀ ọmọ 5 and 6 onìkan náà ló láǹfààní àtijọ́ rìnrìn àjò náà. Ó ti já síre ó ti já sáyọ̀.
ẹja máa lọ sí ọ̀dọ̀ ẹ̀fọ́ ní ẹ̀rọ kí ẹ̀fọ́ ní ẹ̀rọ kí wá kí àwọn èèyàn ká fi kúrò ní agbo fújì. ìkànnì adẹ́rìnpòṣónú yín náà ní 32 FM 94.9 àjàkẹ́ni kòkó ọ̀zùgbẹ́ńlẹ̀ ìbàdàn 32 FM 949 ìbàdàn 32 FM 949 ìbàdàn ojúpọ̀ YouTube yẹn ó wà ní ṣíṣí. àwọn èèyàn kan ń bá mi sọ̀rọ̀ lábẹ́lẹ̀ wọ́n ní ayédùn èé fún wa lófo èé nàke fún wa èé múlẹ̀ fún wa ó ṣe fún wa lẹ́rìí já gbóhùn àlàbí ká lè mọ̀ wípé ó ti dé Togo ó ti kọjá ní Togo ó ti fẹ́ mọ́ rí kọjá lọ Ghana. Ali ọ̀wá bá ń gbé kinní sí káwọn èèyàn ó lè gbọ́ ohun àwọn ará Togo tí wọ́n ń kí Àlàbí káàbọ̀ nù ẹ gbọ́ bálàbí ṣe kí wọn. ẹ̀mọ́jà pẹ́ ń bẹ̀ kí dùn kó pọ̀ sí ń lọ́bẹ̀ ó gé ẹ̀fọ́ ní ẹrù gbé e sókè káfíńbẹ̀ yẹn kúrò lágbo fújì. ẹ̀kọ́ ní mọ̀mọ́ ká o ẹ̀ka ẹ̀lẹ́ nílé olùfẹ́ àbúrí ọmọ ẹ̀pọ̀ fún owó rẹ̀ mọ́ ẹ̀ka ẹ̀lẹ́ dédé ọmọ jíbọ̀sí ọmọ alára wọn ọmọ èpè ọjà nílé olúwo dúró ọmọ asùnkúngbàdé ẹ̀mọ̀mọ́ ká ẹ̀lẹ́ lóde Ọ̀yọ́ máa láàfin nílé ọláwọlá o dépò jù bí ọmọ olùkú ewu ìyọ̀bọ̀rọ̀ etí àwọn bàbá adéyìn láwọlá ẹ̀ka ẹ̀lẹ́ lóde Ọ̀yọ́ àgọ́ nílùú àgbáríjọpọ̀ akọni ògèdègbé agbógungbòrò ìlódó nílẹ̀ Ìjẹ̀ṣà ogúnlọ́gọ̀ akọni mẹ́bí ní ẹdúnlókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjò orosùn àgọ́ mọ̀sẹ̀ kábíyèsí rẹ̀ àkànmúhùnjí ará ìjìnlẹ̀ èdè ìjìnlẹ̀jọ ìjàlò ògbó ọmọ ọlọ́yẹ mú ni ẹ bá ń ṣe kábíyèsí o. ẹ̀ka àlẹ́ o nílé mọ́yẹ́lóye oko àdébánkẹ́fà ìkọ́ ara òde àgbàsìn ọmọ àgúnyẹ tí fòdó bami epo eégún wa búra bó òde gborí pàkámo ní ọwọ́ búra bó òde gbàlẹ̀ Ìlọrin Àfọ̀njá ẹwà búra bẹ́ẹ̀ bàbá wa tán lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ Olúyẹdùn ẹ̀ka alẹ́ ọmọ alágbín ọmọ apàsìn ọmọ Àfọ̀njá láyà tí ń bẹ lóko Ìlọrin ẹ̀ka alẹ́ o nílé ẹlẹ́kẹlẹ̀ ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà àmójọ lálọ́mí ni wọ́n máa bí sùjókò ìjà àgbòdo gidi lóru lẹ́ẹ̀lú ọ̀fà ẹ̀ka alẹ́ ẹ̀mọ̀mọ̀ ká alẹ́ o nílé ibà ọ̀sọ̀hún Olúyọ̀wọ̀n Olúyọ̀lé àdítẹ́lẹ̀ ọkọ̀ fúlọ́ra olùgbò ìbọn máa ṣe burúkú ṣe rere ẹ̀ka alẹ́ nílé ọdẹ ńlọ àtàǹbà ẹtí bí ọmọ méjì ògbè bẹ́ẹ̀ lọ́ máa yí gbiri kóde olódi ẹ̀ka alẹ́ o nílé ọmọlólú ọpẹ́ àgbẹ̀ gbàǹgùdùfù ọmọlólú olùkàtà ọmọ ọpẹ́kùnrin pẹ́pẹ́pẹ́ ọmọ ọ̀dọ́kùnrin yọ̀yọ̀yọ̀ ọmọ ọ̀dọ́kùnrin pàkìtì títorí òkè wọlé ẹ̀ka alẹ́ nílé Olúgbòde o ọmọ mẹ́jọ ọlágbé ọmọ adẹnipo ọmọ ṣẹ́gun sóògùn tí ìjà rẹ ilé olówó òdúró ọmọ ajínigbé fèsì ọmọ ètò ọjà Abíọ́dún Kálẹ̀ ẹ̀ka alẹ́ o nílé Bíkúnlé ìlọkọ ọmọ àrẹlù rí admiri Abdulateef Adétòkunbọ̀ Bíkúnlé mọ̀ọ́sẹ̀ kábíyèsí fún gbogbo orí adé nílẹ̀ Ìbàdàn mọ̀ọ́sẹ̀ lógun ọ̀fẹ́ fún gbogbo àròlé jagunjagun nílẹ̀ Ìbàdàn gbọ̀ǹkà Olúbàdàn nílẹ̀ Ìbàdàn mọ̀ọ́sẹ̀ lógun ọ̀fẹ́ rẹ mọ̀ọ́sẹ̀ kábíyèsí rẹ ẹ̀jẹ̀ ń kí wọ́n kí ọ jagun balógun Olúbàdàn nílẹ̀ Ìbàdàn ẹ̀jẹ̀ ń kí bàbá mi arúlógún bíi èéfì àpẹpẹ láìláì ọmọ àtòkìtẹ̀fọ́ tí ròdì Ọ̀yọ́ lọ́rẹ̀ ẹjọ́ ògùn
ọ̀yọ́ ńlọ́dọ̀ mẹ́bí ni babaláwo àbàrí òṣèdèlémọ́ ọmọ ọdún burú bàbá ọba àhọkọ ọmọ sá àna ògúnmọ́lá ológun òjàbá ó lé mẹ́ta mo kí ọ ní àbẹ̀ mo dáalé mo di ní ògúnmọ́lá olódò ògùn kẹ̀ríkẹ̀rí lójú ogun ọ̀pọ̀sọ̀kòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà mo kí ọ nílé oṣù ọ̀ṣúndínà bàbá pápá ààrẹ ní àṣẹmọ́dà yìí fún mọ́ mo kí ọ nílé ọ̀gbẹ́gbà tí làgùnjà lu àṣejù bàbá òjò ọmọ àgàdàgbà òjò tí sùlà àárín ọ̀run ọ̀húsì ẹ̀ka ẹ̀lẹ́ o. mọ́ ti kú òní oró sí wọ́n bá ń kí mọ́gàjì kò bọ́ amòfin Adémọ́lá. wàásù ọmọ jẹ́ ọ̀yọ́ ajá ogún ọ̀yọ́ àdàmọ́yọ́ ọmọ òrí tí sọ sùn ọmọ òrí tí sọ gbẹ́yọ́ ọgbẹ́lájà ọmọ àlọ́ àṣejù bàbá òjò àgàdàgbà òjò tí sọ àárín ọ̀run jàgbọ́dọ̀ ọmọ ọlẹ́ ìbàdàn tí sàfádùkù pẹ̀lú ó ní kí wọ́n máa lọ ríra kóńpó lórí ẹ̀sìn àgbọ̀dọ̀ pẹ́lẹ́sìn lọ́sàsẹ̀jù balẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ ni lọ́fẹ́lẹ́sìn lọ́sàsẹ̀jù ṣe mo kí ẹ nílé ọ̀ṣun gbẹ́kun yíta mẹ́tù ẹ̀ka alẹ́ mo kí ẹ nílé ògúnmọ́lá àsúbí àdó agẹ́dẹ́gúdù nǹkan olódì òkúta abùkédé ẹ̀kúso ògùn kòmù kò wálé ọkọ̀ ọ̀ṣùnkù fi yín kó lẹ́nu kó fi kí mo wá kí gbogbo jagunjagun lẹ̀ ìbàdàn ẹ̀jẹ̀ kí o Abíọ́dún Olúkòyí ọmọ akẹ́jọ́ olé ọmọ ọlọ́run ìyàwó ọmọ ọlọ́jọ́ ọ̀yálé ọmọ òjìlúrù kẹrù ọmọ obìnrin ogun ẹ̀fọ́ ní ẹrù sọ̀la ipasẹ̀ ńlẹ̀ ètò yìí nípasẹ̀ níkànnì adẹ́rìn òṣónú 94.9 ẹ̀ka rẹ̀. Your stout has this inviting aroma, like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, AKA Mr. Extra Special. A rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout for extra special satisfaction, not to be sold to persons under the age of 18. Drink responsibly. Àmọ́ ọpẹ́ o, mo ti jẹ lọ, mo ti jẹ 1 million naira tó gbà yìí. Ṣèbí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀, kò sí irọ́ nínú honourable promo tó gbà yìí. Ṣé o dẹ̀ ti rí nísìnyí? Kò dẹ̀ gba ẹgbọ́ tẹ́lẹ̀ o. Yes o, owó tí ọ̀rẹ́ mi Túndé tó gbà yìí, di 50k yìí mú. Wàá lé bàbá honourable. Ọmọge mi tó gbà yìí, ìwọ náà di 100k mú. Yes o, ṣé olólùfẹ́? Báyọ̀ rẹpẹtẹ, ìwọ náà lè di mílíọ̀nù àsọgbọ̀. Nínú honourable promo tó gbà yìí láti ọkọ̀ trophy lager láti díje nínú promo yìí. Wọ abẹ́ ìdérí trophy beer rẹ. Fi kóòdù tó bá rí lábẹ́ ìdérí ránṣẹ́ sí 8011 tàbí kó lọ sórí ẹ̀rọ ayárabíàṣá wa honorablepromo2020.com láti darapọ̀ mọ́ ìdíje ọ̀sẹ̀ọ̀sẹ̀ níbi yóò ti lè jẹ́ ẹ̀yà tààtà wọ́n ti tètè 1 million naira láti ṣe ìwé fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀wò pósítà wa trophy premium lager beer ọtíjà kan pẹ̀lú àpọ́nlé ìkéde ìwà fún ọmọ tó ju ọdún méjìdínlógún lọ àṣepọ̀ tí a mọ̀ kára. ẹ̀yin tèmi báwo ni o. bá a ṣe ń bọjú wẹ̀yìn tá à ń rí yín ló ń wú wa lórí ẹ̀yin lẹ wà ń bẹ̀ táwa fi ń dẹmọ fakọsí mílẹ̀ngbẹ̀ dábìlà ìtẹ̀lé àti àròtì yín lójúpọ̀ ìbánidọ́rẹ̀ wa gbogbo lọ́pàá ìtẹ̀síwájú wa ẹ̀yin tí a lórí Facebook àríyìn ẹ̀dúró re ẹ̀yin tí Instagram ẹ gbẹ̀yìn lórí Twitter ẹ wálẹ̀ ẹ̀yin tí YouTube ẹ fòró wíwà ń bẹ̀ ẹ̀yin ṣeyebíye sí wa kí lẹ́yìn tẹ̀ ń gbẹ́gànná wòrán dúró dè ẹ darapọ̀ mọ́ wa láwọn ojúpọ̀ ayélujára wa gbogbo pẹ̀lú 32FM 949 Ìbàdàn 32FM 949 Ìbàdàn àdúpẹ́ o iyì yín pọ̀ lọ́dọ̀ wa bí iyanrìn òkun ó pọ̀ yẹ́yẹ́. Àṣọpọ̀ tó yìí. Ìgbésọ́kọ́ ló pọ̀ yẹ́yẹ́ ni kó tó gbé ṣe wá ṣe àwọn sípà ó pọ̀. Máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM 94.9. Excuse me, bros. This your stout has this inviting aroma, like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, AKA Mr. Extra Special. A rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout for extra special satisfaction, not to be sold to persons under the age of 18. Drink responsibly.
Reredo. Ipasẹ̀ Reredo. ẹ kú etí gbọ́ ẹ sì káàbọ̀ láti ojú ọjà ìpàṣẹ náà lè tò láti ìkànnì fẹ̀yìn 32 FM 94.9 àjàkẹ́rin kòkó ọ̀sùgbẹ́ńlẹ̀ ìbàdàn ilẹ̀kùn kẹ́kẹ́ ńlẹ́wúrẹ́kẹ́ bẹ́ẹ̀ náà làgùntàn fọ̀hún lórúkọ ọláìdé báyọ̀nlé tó mọ́bèlè lọ tó fi ń tukọ̀ bí gbogbo ẹ̀ ti ń jágere jágara tẹ̀ ń gbọ́ wá nílé tó ń ti Victor kan ló wà ń bẹ́ àbí bẹ́ẹ̀ àwọn méjèèjì náà wọ́n kú jọ gùn tá sọ́ọ́lò àtọ̀kẹ́ àṣàlẹ̀ join together all of the above mention below tájọ mú ètò talento níwá náà ni mo fi ń kí bàbá wa olóyè adéwálé ajíbọ́lá ìbíkúnlé ọ̀tún balógun àwọ̀tán kí bàbá tún káàbọ̀ sórí ètò lálẹ́ tòní abíọ́dún ìṣọ̀lá ẹ̀fọ́ ní ẹ̀rọ ọmọ tìjání òun náà ni akéwì àwọn jagunjagun nílẹ̀ yorùbá kédùmarè kó dé ìgbìyànjú kó wá wa ládé àṣeyọrí ṣẹ́gun ọmọ alágbàlá ẹ̀bẹ̀ àyín òun ló léjú wájú àwọn ikọ̀ lálẹ́ tòní ìfẹ́ ti lọ lé ọdún náà ti wọlé dé náà alẹ́ ọmọ akéré sàbàdínà adékúnlé ìṣọ̀lá mojú odò ẹ̀rùn láwà gbójú odò bó ṣe wọ̀ lásìkò bákan náà là ń kí ustaz wa Muyideen mo rántí adédàmúlá à ń kí wọn káàbọ̀ inú àwọn ikọ̀ wa náà ni àwọn náà wà tá a sì jọ mú ètò talẹ̀ tò níwá wọn tí ì pa akọ́dá o ó kọ́ tó dá ò ṣe é yí padà gbìyànjú mọ́ bó kọ́ tó dá tí wọ́n sọ ọ́ jẹ́ ọláyínká ni mò ń jẹ́ akóredé ní bàbá tó bí mi ńlẹ̀ ìbàdàn àpèlé ó kọ àjẹrò ni ìní ń jẹ ayé dùn ṣé ayé wo òkùnkùn dùn kò ní kan láṣẹ ìdùmàrè ó ṣèwọ̀ ká fòyín sẹ́nu ká tún bẹnu jẹ́ bá àpèdè àṣà ńlẹ̀ yorùbá ń tilé toko ń kíyìn o ẹ̀kú ètí gbọ́ bàbá ẹ kọ́kọ́ bá ń kí àwọn ará ilé náà torí ọ̀nà pọ̀ lẹ́ẹ̀rùn a sì tún ń rojú ọjà. a mọ̀ kí gbogbo ilé o pàápàá jùlọ àkọ́kọ́ kí bàbá wa ajé ògùn ní sọ olúbàdàn tilẹ̀ ìbàdàn. kábíyèsí o. a kí olórí a kí gbogbo òṣìṣẹ́ ààfin lórí akọ̀wé lórí gbogbo lọ́mọlé ilé bàbá wa a kí yóò a kí gbogbo òdílé jagunjagun. lóògùn ọ̀fẹ́ o. a kí gbogbo orí adé a kí ọrùn lẹ̀kẹ̀ a kí gbogbo mọ́gàjì a kí gbogbo baálẹ̀ a sì tún kí gbogbo àwọn tó ń múra láti darapọ̀ mọ́ oyè náà ọjọ́ kò láyọ̀. àṣẹ Èdùmàrè ìyẹ̀kẹ̀ ọrùn wa kò ní di okùn wa lọ́rùn. àmín ẹ má jẹ́ àgbàgbé 32 FM 949 ìbàdàn ojúpọ̀ youtube yẹn ó wà ń ṣíṣí lẹ̀ kẹ́hìndé adékànbí owólabílẹ̀ kan ẹja usman àwọn èèyàn ayédùnú àjọlẹ̀pọ̀ ni àbúrò níyàwó adébáyọ̀ hajj idris àtàndá àwọn ọmọ mi street nìyẹn samuel bíkúnlé arúgbó bọ́ìsì mo ṣe bá arúgbó thank you so much my brother atom ọbago ibrahim ẹ pẹ̀lẹ́ ẹdẹkú winter yìí tí wọ́n gùn tí ì di ìyìn láì gbogbo ìgbà tó bá fẹ́ post ìyìn ló ṣáà mọ́ post ọlọ́run sọ yín o ẹ kéré oko délé ibrahim ọládìméjì ìmọ́lẹ̀ sport kenny b shows mọ́mì ṣàlàáfíà lẹ́wà ẹ̀kú gbáládùn o gbogbo tí ń jẹ́ ìbéèrè wa síwájú ọba tó ní wá Èdùmàrè yóò fi àṣẹ yóò fi dáhùn sí i àti ń bá kínní ọ̀hún bọ̀ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ ogun ìjàyè ẹlẹ́ẹ̀kejì ṣé ẹ gbàgbé orírun rẹ̀ tó bẹ̀rẹ̀ láàrin Ìbà Olúyọ̀lé Kúnmí Ìjàyè àti Aláàfin nígbà náà lọ́hùn pẹ̀lú àdéhùn tó ti ń jọ ń bẹ láàrin wọn pé báyìí lápin báyìí látò ṣùgbọ́n ìtàn bá ń pè lágbára wíwá agbára kò sí ní tí ò lè bí kó tó di wípé ọ̀rọ̀ padà yí padà bàbá ẹ̀já tẹ̀ wájú ká tó rojú ọjà. ká tó tẹ̀ wájú ọláyínká mo ń jẹ́ o. ní àná mo ti ń gba àwọn àtẹ̀jíṣẹ́ dandan ni ẹ gbà tọ́lẹ̀ la fi ní ẹwọ́n fẹ́rẹ̀ bá ní sọ̀rọ̀ ta. ẹnìkan lọ sí mọ̀nàmọ́ná lórí ẹ̀rọ tí a ń ṣe ní ìṣe Facebook. ok ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ayélujára. ó wá gbé tàn kan síbẹ̀ so gbogbo yẹn wà ń pè mí sákìsì. ìtàn àbá lọ.
àlọ́ náà láàpè. àlọ́ tó wọnú tán. ìtàn ni lọ́dọ̀ tiẹ̀ má àlọ́ ni ṣùgbọ́n tí ó jẹ́ ká lè mólè wa ni pé àfẹ́ kí àwọn èèyàn kí wọ́n dorí ìtànkodò. bàbá ìṣòro tá a nílò nínú àwọn ẹ̀yà Ìgbò tààrà wọ́n sọ tán wọn Haúsá wọ́n sọ tí wọ́n tààrà ẹ̀yà wa Yorùbá kódà bẹ́ẹ̀ dé àwọn ilé ẹ̀kọ́ gíga wa tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn wa kì í sọmọ Yorùbá ló kọ́ ìtàn táwọn Ìgbò kọ́ tí àwọn ẹ̀yà míì tí wọ́n kọ́ ni. ó tiẹ̀ jẹ́ pé ẹni yìí a fẹ́ fi pé káwọn èèyàn ọmọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni kí ni wọ́n tẹ̀sí bí àtẹ̀jíṣẹ́ ọ̀hún wọ́n ní bàbá àwọn ó jẹ́ balógun ní àárín ọdún 1850 sí 1851 balógun bó wọ́n ní balógun Ìbàdàn láyé bàbá wa Ọ̀pẹ Àgbè ẹ̀rí pàṣẹ ti sọ síwájú wípé bàbá Ọ̀pẹ Àgbè ìgbà tí wọ́n bọ́ sí orí oyè gbogbo àwọn jagunjagun wọ́n wà ní ojú ogun tá à ń pè ní Ọ̀pìn ibẹ̀ wọ́n wà wọ́n ń retí kí gbogbo wọn ó dé tá a bá ní ká wò bàbá Ọ̀pẹ Àgbè a ti mọ̀ pé òun lọ́kàn ni omíyalé Ọ̀pẹ Àgbè a ti mọ̀ pé òun lọ́kàn tó kù làgbà nínú jagunjagun nígbà tó pé bí wọ́n ṣe é tó nù náà ló sì ń ṣẹlẹ̀ dòní. ṣùgbọ́n gbogbo àsìkò yẹn tí bàbá wa fi bọ́ bẹ̀ tí wọ́n fi ń retí kí gbogbo àwọn jagunjagun ó dé látòjú ogun wọn ò tó iyè kankan torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ló ti sùn sójú ogun nígbà ọdẹ lọ Lájùmọ̀kẹ́ ti lọ bàbá Ọ̀pẹ Àgbè tó tún kù òun náà ló tún ti gbéṣẹ̀ àwọn olóyè tí wọ́n ń gbogbo àwọn oyè tí wọ́n ń tò bọ̀ láti ayé bàbá Olúyẹdùn dé Ìbà Olúyọ̀lé dé gbogbo náà ni ó sì kù àwọn méjì wo náà ni ó kù bàbá Oyèsílé Olúgbòde tó wà ní Abẹ̀sẹ̀ Balógun gbà náà tá à ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ ó sì tún wá kù bàbá wa Balógun Ìbíkúnlé tó jẹ́ sẹ́ríkì fún bàbá wọdẹ lọ nígbà náà sẹ́ríkì ìlú Ìbàdàn nígbà náà ẹnìkan kò tóye láàrin 1850 sí 1851 àfìgbà tí bàbá Oyèsílé Olúgbòde bọ́ sórí tó bọ́ síbẹ̀ ó ní wọ́n wá tún to oyè bá a ṣe kà ní ẹ̀rípa àkà náà níjẹ̀jọ́ abẹ́ẹ̀ ni ó lákàní ká rọra pe àwọn èèyàn sí àkíyèsí bàbá kí ló dé tí àwọn èèyàn máa ń fẹ́ fúnra wọn ní oríyìn tí Tẹ́dùmarè àbí títàn ò fún wọn torí kí wọ́n lè máa pè wọ́n ní tí wọn ò jẹ́ ní àbí torí kíni. bẹ́ẹ̀ ẹ rí i pé àwọn bàbá wa gan àwọn ò pera wọn ní tí wọn ò jẹ́ ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ lẹ́yìn wọn la fẹ́ máa pé kò sí bí wọn ò ti jẹ́. bàbá mi ṣe báyìí bàbá mi ṣàwo. ẹ bá sì ń garùn pé kí wọ́n rí èso pé wọ́n máa rí yàn náà ni àmọ́jà abọ́ aṣẹ́ ọwọ́ àwọn bàbá ẹ̀ jẹ́ gbogbo wọn jagunjagun ni wọ́n sì ṣe gudugudu méje wọ́n ti yàyà mẹ́fà ọlọ́ba ní ṣàánú. gbogbo tí wọ́n ṣe é lẹ̀ ni ò parẹ́ la fi lè ń sọ̀rọ̀ ń pa rẹ̀. tí wọ́n bá léèyàn nílé olóko ẹ̀mí Ìbàdàn tí ọba lóko kì í sọ ọmọ Ìbàdàn gidi ọgbọ́dọ̀ nílé ọgbọ́dọ̀ lóko. kì í sojú lówó àwọn bàbá rẹ̀ ọba wọn pilẹ̀ Ìbàdàn kẹta. bẹ́ẹ̀ náà sì ni àwọn kan bẹ tó fẹ́ pé àwọn tí wọ́n tolẹ̀ fún wọn àwọn yẹn wọ́n gbà wọ́n rí pé ó dún àdé tí wọ́n dé Ìbàdàn tán wọ́n tún wá pé ọ̀rẹ́ mi tàbí ẹ̀gbọ́n mi tàbí àbúrò mi ọmọ tí ń ṣe dáadáa nìbàdàn jẹ́mi náà ò ní lọ kó bá ní ọba wa lọ kó tì lọ́dọ̀ gbọ́dọ̀ bá sì débẹ̀ pé wọ́n náà dùn bẹ́ẹ̀ wọ́n tẹ́ wá ní ojú ń bẹ̀ wọ́n náà lọ́wọ́ wa máa fọ́ lálẹ́ pé kíní. kò sí bó ti jẹ́ ẹ bá wo gbogbo òdílé jagunjagun ti pílẹ̀ ṣe Ìbàdàn àlè bára wa jà torí ọ̀rọ̀ oko wa àti ìlú wa kò papọ̀ mọ́tẹ́nì kankan. ìbí kò ní kálukú ni wọ́n fún pé ìwọ ibi ni ó dìmú kó gun ọmọ gbà bí wọlé ìwọ ibi ni ó dìmú kó gun ọmọ gbà bí wọ Ìbàdàn. àlè bára wa jà Ìbíkúnlé ò lè gbógun wọn lọ kóòtù akéré ò lè gbé ẹnìkan kò sí ìtọ́jọ́ rárá ṣùgbọ́n àwọn tá a mú wá tí wọ́n bá ní gbé nígbà wọn bá ti jí nǹkan ẹ̀mọ́jú olóúnjẹ ò sì jẹ́ wọn jẹ́ ń jẹ́jẹ́ nígbà wọn bá ti jí nǹkan wa tí wọ́n bá fẹ́ jí tán wọ́n wà àwọn ìjà sí láàrin ara wọn èmi náà ṣòfófó rẹ̀ ibi lágbájá ló tolẹ̀ fún mi ibi táwọn ọ̀dọ́ ló tolẹ̀ ṣe bá aláàmú yìí máa ní báwo ló ti jẹ́ pé wọ́n nìkan ló mú ohun tí wọ́n ń fà ó nìyẹn Ọlọ́run sì bá ní tòsí ibi tí à ń fẹ́. àmì àṣẹ Èdùmàrè àsọjọrọ̀ ní díjàlẹ̀ bàbá wọ́n ti wí báwọn wọ́n sì ti dànù dúró lórí ìyún gbogbo àwọn tọ́rọ̀ sì kàn abẹ́rẹ́ ni yẹsà mufta oní abẹ́rẹ́ lè bí alẹ́ àmọ́ fi gún wa nínú ṣùgbọ́n eléyìí kìí ṣe bí alẹ́ ṣùgbọ́n abẹ́rẹ́ ọ̀rọ̀ ni ó ti gún àwọn tí
ọ̀rọ̀ kan Sanusi Abdulkabir Ajísùn Àjígbàǹgbà àkùṣẹ́ lónìí bó ti jẹ́ náà nù kì í ṣe lè àṣẹ lè láti tàbùkù àbí láti yẹ̀yẹ́ ẹnikẹ́ni àbí láti yẹpẹrẹ ẹnikẹ́ni ṣùgbọ́n n tó tọ́ ni ẹ̀jẹ̀ á máa ṣe ẹ̀jẹ̀ á máa dorí ìtàn kodò ká má máa dorí ẹ̀ kodò torí kó lè bá a fún wa láǹfààní ká má máa hun ìtàn torí ká lè bá a fi jàre nílé ẹjọ́ ká lè fi gbalẹ̀ ńlẹ̀ ẹ dákun abẹ̀yìn ni ẹ jọ̀ọ́ kí gbìyànjú ìbí táwa ń ṣe tá à ń ṣe ní gbìyànjú yìí kó lè bá a mọ nítumọ̀ kó mọ̀ tó jẹ́ pé ẹ̀yin ó tún wá fẹ́ mọ́ bẹ́ ìgbìyànjú tiwa ẹ̀ tún fẹ́ mọ́ bẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ dákun àrọ̀ yìí ni ẹjá gba bí lójú ọjà bàbá wa padà dé ọ̀rọ̀ àgbà ló bá dé lónìí bàbá wa padà dé àá ti sẹ́rí sórí ogun jàyè ẹlẹ́ẹ̀kejì ẹ má bínú ẹni ọba kàn ẹ má máa ojú ó sì rọ̀ ẹ pẹ̀lẹ́. Sa ó kọjú odò gan o ó ń sunkún bí gan ni o àwọn tá a ló kó ń bàdàn ó kàn jọ mọ balẹ̀ nígbólógbó yìí. Excuse me, bros. This your stout has this inviting aroma. Like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, AKA Mr. Extra Special. A rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout for extra special satisfaction, not to be sold to persons under the age of 18. Drink responsibly. Are you ready? When we look at the horizon, we see our followers. And as we keep looking, we are inspired to keep moving. To you all, we say thank you. For our followers on Facebook, you are the best. To those on Twitter and Instagram, we love you. And to our YouTube subscribers, we throw you salute. For those who are yet to join us on the flight, we know you are waiting. So catch us live on Facebook, Twitter, and Instagram at 32FM949 Ibadan. And to subscribe to our YouTube channel, it is at 32FM949 Ibadan. You are the real heroes. Once again, we say thank you. 32 FM 94.9. Máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. ọmọ ọpẹ́ o mo ti jẹ lọ mo ti jẹ $1 million tó gbà yìí. ṣèbí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kò sí irọ́ nínú honourable promo tó gbà yìí. ṣé o dẹ̀ ti rí nísìnyí kò dẹ̀ gbà ẹ́ gbọ́ tẹ́lẹ̀ o. yẹ́sọ owó dé ọ̀rẹ́ mi tó dé tó gbà yìí $50K yìí mú. wàá lé bàbá honourable. ọmọdé mi tó gbà yìí ìwọ náà di $100K mú. yẹ́sọ o ṣé olólùfẹ́. ìgbádùn rẹpẹtẹ ìwọ náà lè di mílíọ̀nù àìsàn nínú honourable promo tó gbà yìí láti ọwọ́ trophy lager láti díje nínú promo yìí wọ abẹ́ ìdérí trophy beer rẹ̀ fi kóòdù tó bá rí lábẹ́ ìdérí ránṣẹ́ sí 8011 tàbí kó lọ sórí ẹ̀rọ ayárabíàṣá wa honorablepromo2020.com láti darapọ̀ mọ́ ìdíje ọ̀sẹ̀ọ̀sẹ̀ níbi yóò ti lè jẹ yàtà tàbí owó tabua láti ẹgbẹ̀rún náírà títí wọ $1 million. àyè wà láti díje láìmọye gbà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ wo pósítà wa trophy premium lager beer ọtí tá a pọn pẹ̀lú àpọ́nlé ìkéde yìí wà fún àwọn tó ju ọdún méjìdínlógún lọ má ṣe mu ọtí àmupara. Excuse me, bros. This your stout has this inviting aroma. Like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, AKA Mr. Extra Special. A rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout for extra special satisfaction, not to be sold to persons under the age of 18. Drink responsibly. Ipase Reredo. Ipase Reredo. ẹ kú etí gbọ́ ètò yín ìpàṣẹ ń tẹ̀wájú láti ìkànnì fẹ́yìn ẹ̀ 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́ńlẹ̀ ìbàdàn 32 FM 949 ìbàdàn ojúpọ̀ YouTube yẹn ó wà ní ṣíṣí Salam Siraj wọ́n ń bẹ nínú àwọn tó darapọ̀ mọ́ wa lálẹ́ ètò ní
ilé ẹ̀kọ́ Upper Standard College akíwọn wọn kú oríire wọn ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fáwọn akẹ́kọ̀ọ́ SS3 alọ́darí ètò ń bẹ̀ kì í ṣe pé torí pé adarí ètò la fi ń sọ ṣùgbọ́n nínú àwọn ibi tá a ti gbà kọjá tí wọ́n sì nípa nínú ìgbésí ayé wa ni àyè sì gbàgbé ibi tá a ti ń bọ̀ la fi ń ráàyè níbikíbi tí a bá dé bẹ́ẹ̀ náà ni mo kí àfáà mi Abdulrasheed Abdullahi Bátúndé bó ṣeré wọ́n wọ́n láwà ní gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fún mọ́ṣáláṣí ńlá ti Alájìkí Àyégbàmí ní Àpáta nílùú Ìbàdàn bàbá ẹ̀fẹ̀mí gígùn àtàláfíà ara ló ogun jàyẹ lẹ́ẹ̀kejì ẹ̀já tẹ̀ wájú. a tún fẹ́ kí kálukú wo ká tún mú tákàdá àti. ẹmú gègé àti tákàdá bàbá ń sọ ó dàbí àpọ́npo ṣùgbọ́n àwọn tó wúlò fún wọn ti mú kò ní lẹ́ka ẹ̀jẹ̀ sọ fún. ẹ rí i pé ní ìjọjọ ibi tí a bọ́rọ̀ dé òní bí Àbáyọ̀mí Àjíà àti mọ́dàrí kan tí wọ́n fi lọ sí ìyọ̀rẹ̀ Ìjẹ̀bú tí wọ́n lọ láti lọ ra ìkẹtù wa láti lọ ṣàlàyé bí àwọn Ìjẹ̀bú ti dá wọn lọ́nà báwọn Ẹ̀gbá náà ti dá wọn lọ́nà ṣùgbọ́n boríborí rẹ̀ gbogbo wọn padà wá sí ilé ní a fi ń kí Àbáyọ̀mí ní Àjíà ikú ọlọ̀tẹ̀ ọkọ̀ Ìjẹ̀bú bí lẹ́yìn ó ṣe lọ nìyẹn níbi tá a ti wá bẹ̀rẹ̀ lẹ́nu àti ṣàlàyé wọ́n ti jọ kọlura wọn nígbà tí apákún wọn Ìbàdàn wá rí pé ẹnìkan nìbàdàn ní ètò ìbò lóríṣiríṣi tó pọ̀ wọn wá ní báàlà òṣìṣẹ́ ìjà ìwá ní tóun ó ṣe ni pé òun ti mọ ibi tí Ìbàdàn fẹ́ gbà yọ àwa ń pe ìlú kan ní Ìràwọ̀ ìlú Ìràwọ̀ yìí wọ́n kún fún oúnjẹ púpọ̀ dísí ní o èlùbọ́ dúdú èlùbọ́ ọ̀ṣun wọ́n ń ṣe àgbẹ̀ níbẹ̀ níbi gẹ́ ìlú ń jẹ́ ìlú kan tó jẹ́ pé àwọn Ìjàyè ti máa ń rí oúnjẹ tí wọ́n máa wá gbóúnjẹ fún Ìjàyè ẹ sì rí pé tá à ń bá jà títún lóúnjẹ jẹ egun yóò máa lé sí ni Ìbàdàn wá ní ọgbọ́n wò láta kò sí táàsì ju pé dáná kò ró kúnnù mi wá ní ó wá fi àwọn ọmọ ogun sọ̀dọ̀ sí olókè méjì olókè méjì tó fọ ọmọ ogun sọ̀dọ̀ sí ni pé táwọn kan bá tiẹ̀ ń bọ̀ bí ọmọ ogun Ìbàdàn bá ń bọ̀ tàbí wọ́n bá fẹ́ máa kó oúnjẹ bọ̀ láti ọ̀nà Èkó sí Ẹ̀gbá wọ́n mọ̀ dá wọn dúró wọ́n wá tún lọ fi ọkàn láti lọ sọ wọn ní Ìràwọ̀ yẹn pé kí wọ́n má lè wá máa dà wọ́n ní láàmú kó oúnjẹ ó fi lè máa wá torí gbà náà ti rí pé oúnjẹ ti fẹ́ máa dínkù ní ọ̀dọ̀ àwọn tó sì fẹ́ máa fa ìyàn bákan náà ni Ìbàdàn náà wá sí pé ìdáná kò burú ṣé báyìí lẹ́mọ́gbọ́n ti yín wá àwọn náà wá mú wọn wá lọ àwọn náà wá lọ fi Látòsà ààrẹ Látòsà kìtì ìjà rẹ̀ gbà náà ó sì wà ní ọbẹ̀ yẹnu àwọn náà wá lọ wọn wá lọ fi Tẹ̀dó sí ọ̀nà Ìjẹ̀bú Rẹ́mọ wípé kó dúró ń bẹ̀ kó máa bá wọn sọ àwọn tó wà ń bẹ̀ kó sì pẹ̀lú àwọn ọmọ ogun àwọn òfin lè máa àwọn èèyàn máa gba Ìjẹ̀bú Rẹ́mọ láti bọ́ sí Port Novo láti lè lọ máa kó nǹkan ogun láti lè wálé wọ́n ń ṣe eléyìí títí nígbà yẹn wọ́n wá tún ní ọ̀yá Látòsà àríṣẹ́ rẹ̀ tó ṣe mẹ́wọ̀n yíwó tún fẹ́ lòmíràn rọ́pò sí ibẹ̀ wọ́n á fi ẹlòmíràn rọ́pò síbẹ̀ wọ́n wá ní ìtọ́jú pé ìwọ Látòsà ibi tó kù tó wà lọ nísìnyí pé wà lọ dúró nísìnyí pẹ̀lú àwọn ọmọ ogun Ìbàdàn wọ́n tá gbà ẹ̀yìn wọn lọ dúró ní Ìsẹ̀yìn ìgbà wọn dé Ìsẹ̀yìn kan dé sí Àsẹ̀yìn lọ́rùn ìjọba sáfẹ́ ṣe ni pé Ìràwọ̀sẹ̀ káwọn kó ogun ja ìlú Ìràwọ̀ kó ń jẹ́ ọmọ lè wá láti ibẹ̀ mọ́. ìyẹn Ìjàyè. àwọn Ìbàdàn wọn ti ń plan lẹ́yìn ṣùgbọ́n Ìjàyè náà ti á gbọ́ ní kúnlómi náà fi àwọn ọmọ ogun tiẹ̀ náà ránṣẹ́ síbẹ̀. Ìjàyè ń róúnjẹ láti Ìràwọ̀. Ìràwọ̀ ni ń supply wọn lóúnjẹ. Ìbàdàn wa fẹ́ bẹ́gi dínà bẹ̀ àgbọ́yé. tó nígbà wọn wá bẹ̀rẹ̀ wọ́n ní kò sí nǹkan kan táwọn ó ṣe ju pé ìlú Òkè Ògùn yẹn orísun ibi tí oúnjẹ ti ń wà ibẹ̀ náà ni wọ́n lọ. wọ́n wá ṣe àwọn tí wọ́n sì ti dára wọn wọ́n ti ṣe Ìjàyè mọ́lé Ìjàyè oríbi kankan tí yọ lọ ebi ti ń pa wọ́n wọ́n sì ń jà lọ. nígbà wá yá ó ní wọ́n wá ní ìwọ Ògúnmọ́lá nítòkù tó ṣe nísìnyí pé ibi tá a fẹ́ lọ kógun jà gan Ìràwọ̀ àti Ìwàhún àmọ́ fẹ́ lọ kógun jà ṣùgbọ́n ọ̀nà tó gbà Látòsà ti wà ní Ìsẹ́yìn ó ti rọrùn fún ọ
láti lo àwọn ọmọ ogun látòsà pẹ̀lú àwọn ọmọ ogun tí wọn náà bá kó lẹ́yìn láti kọ́kọ́ lọ kojú ìràwọ̀ àti ìwàhún wọ́n dé Ògúnmọ́lá náà gbà wọ́n kọrí ọ̀nà gbàgbà wọn kọrí ọ̀nà ṣé wàá rí ìlú ìwàhún yìí ìlú ńlá kan tó yẹ pé orí òkè ló wà òkúta ló ṣe ló yí ìlú ká orí òkè ló wà kò sí rọrùn láti gòkè pàápàá jùlọ tí ń lo ẹṣin kò rọrùn láti gbé ẹṣin gòkè ẹ rí i pé a ti sọ nípa ogun tí wọn lọ fi mú Ọ̀tún àti Àyè táwọn Ìlọrin kó ẹṣin wá tí ò jẹ́ wọn lè rí Àyè mú tí wọn nígbà wọn lé oṣù kiri ó nìyẹn Ìbàdàn wa ní táwọn ó ṣe ni pé nígbà táwọn ti dúró ní Ìṣẹ̀yìn náà sì ti fẹ́ wọ Ìwàhún bí Kúrúnmí ṣe gbọ́ pé Ìbàdàn ti fẹ́ wọ Ìwàhún nítorí ó ṣe ni pé kóun ọ̀ràn àwọn ọmọ ogun ó wá rán àwọn ọmọ ogun gbónágbóná jagunjagun rẹ̀ gan ó wá rán Amọ́ba ó rán Adélapọ̀ ó tún rán àwọn ọmọ rẹ̀ Àràwọlé ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ gángan ni nínú jagunjagun ni lọ́wà ó wá rán wọn pé kí wọ́n lọ di ibẹ̀ yẹn mú kí wọ́n má jẹ́ kí Ìbàdàn ráyè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kojú tí wọ́n náà fẹ́ lọ kojú Látòsà ọmọ ìpè Látòsà ọmọ ogun tó kó lẹ́yìn ọkọjá abẹ́ apá wọn ọ̀ka wọn wàá mọ̀ pé Ògúnmọ́lá ń bọ̀ lẹ́yìn Ògúnmọ́lá wá ní táàsì ni pé ẹ̀yin wọn dẹ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan ẹ lọ yípo ìlú lálẹ́ mọ́júmọ́ àwọn amí tẹ́ bá lọ yípo ìlú yẹn ní alẹ́ mọ́júmọ́ ẹ lè yípo rẹ̀ ká tẹ́ bá tí a ti yípo ẹ̀ ká ní táwọn ó ṣe ni pé ìràwọ̀ làwọn ọkọ̀ juná sí tí wọ́n bá ti juná sí kò ní sóúnjẹ láti lọ sí ibẹ̀ mọ́ wọ́n sì bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ mú ràwọ̀ wọ́n sọ náà sí i ṣùgbọ́n àwọn ọmọ ogun tí Kúrúnmí fi ránṣẹ́ sí Ìwàhún àwọn sì dúró gbangba táwọn sì ń ṣe bí ọkùnrin jẹ́ ń ṣe ètè tí Ògúnmọ́lá wá ni pé ẹ̀yin ó ń lù àti gbogbo àwọn tó ń rán ní amí ẹ má ti ṣe kankan o ìgbà tó ń bá tó sọ fún yín ìyẹn ṣe bó ṣe dálẹ́ tí wọ́n ti sọ ọ̀rọ̀ tí wọ́n ti yíká gbogbo ẹnu odi Ìwàhún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n mọ̀ pé àwọn ètò ogun náà ni wọ́n kọ́kọ́ ti àwọn kan síwájú àwọn kan ó ti wà lẹ́yìn pé àìmọ̀tẹ́ bá ti gbọ́ he kẹ́yìn ọmọ bọ̀ kẹ́ máa síná bọ̀ ni wọ́n wá wọbẹ̀ àwọn ọmọ ogun Ìjàyè tó wà ní Ìwàhún àwọn fẹ́ ṣẹ̀ṣẹ̀ jí wọ́n fẹ́ máa jẹun àárọ̀ bí wọ́n ṣe bọ́ọ̀lù Ògúnmọ́lá nu pé àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró. nígbà àwọn ẹ̀rù bá àwọn jìnjìn mú wọn gbogbo wọn ti bọ́ sí kálukú wọn sáré tamọ́ra mẹ́gbà wẹ́ẹ́ máa tamọ́ra ọmọ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n yípo wọ́n ti yí wọn polo látàlẹ́ mọ́jú wọ́n ti sáré wọn ò tiẹ̀ lo ẹṣin wọn ò lo kinní kan wọ́n ti sáré yí wọn po wọ́n ti wọnú ìlú wọ́n ti gba ẹnu odi wọn wọ́n ti wọnú ìlú bíjà láti bẹ́ẹ̀lẹ̀ nù ìjà ìbẹ́ẹ̀lẹ̀ bí wọ́n ti ń jagun lọ ní nígbà tí wọ́n rí i pé ọwọ́ àwọn Ìbàdàn ti fẹ́ dùn àwọn wọn á ní kí Kúrúnmí kó tún bá wọn fi ọmọ ogun ránṣẹ́ sí i gbọ̀ngbà Ìbàdàn náà ti gbọ́ pé wọ́n ti ní Kúrúnmí ó fọ ọmọ ogun ránṣẹ́ sí i wọ́n tún ti kó àwọn ọmọ ogun kan láti lọ dẹ́bùrú àwọn ọmọ ogun tí Kúrúnmí ó tún fi ránṣẹ́ sí wọn ẹni tó wá tó jẹ́ ẹni tó wá tó ṣáájú àwọn ọmọ ogun Ìjàyè ó wá ní tó wọ́n sì ni pé tóun bá ti pè yín gbogbo ẹ̀yin ọmọ ogun Ìjàyè kẹ́ ẹ dìde wọ́n máa fẹ́ sin yíká àti Àràwọlé àwọn máa fẹ́ sin yíká tẹ́ bá ti pè yín kẹ́ ẹ máa sá lórí òkè wọ́n ti gbà pé òkè wọn tún gba àwọn lẹ̀ ṣùgbọ́n gbogbo wọn ò tiẹ̀ gbọ́rọ̀ sí lẹ́nu rárá wọn ò gbọ́rọ̀ gbogbo ní kálukú ní tiẹ̀ ti bá ìgbà tí wọ́n rí báwọn ọmọ ogun Ìbàdàn bí wọ́n ṣe yìnbọn mọ́ olórí ọmọ ogun Ìjàyè nu ó ṣe owó olùlẹ̀ tẹ́sítẹ́sí nu bẹ́ẹ̀ náà wọ́n yìnbọn mọ́ Àràwọlé ọmọ Kúrúnmí ó náà ṣe owó olùlẹ̀ nìyẹn Kúrúnmí gbọ́ yìí báyìí pé Àmọ̀dù àti Àràwọlé wọ́n ti sùn lójú ìjà ara rẹ̀ ò gbà mọ́ ó ní kò sí tọ́jọ́ àwọn ọmọ ogun tí wọ́n ní wọ́n lọ náà ó rí i pé wọn ò dé ibẹ̀ bí gbogbo ọmọ ogun Ìbàdàn ṣe kó gbogbo àwọn ogun Ìwàhún nígbà wo ṣe tí wọ́n rí i pé wọ́n ṣàdùn tí wọ́n lọ́rùn fún
fún bí ọ̀sẹ̀ méjì àwọn ọ̀sẹ̀ mẹ́ta. àwọn akọni Ìbàdàn wọ́n dúró ti àwọn ìjàyè tí wọ́n ní ìwà wọ́n dúró tì wọ́n lọ́rùn lẹ́yìn tí wọ́n ti mú àwọn aṣáájú wọn balẹ̀. wọ́n wá ní ẹ̀rí pé ara àwọn ètò ogun ọlẹ́lómi máa sọ pé tí wọ́n bá ń jagun wọ́n mọ̀ pa gbogbo wọn lọ bẹ̀rẹ̀bẹ̀ àwọn kan bẹ tí wọn ò lè pa àwọn yẹn ní ọ̀lọ́ ròyìn lé kìí ṣe pé báyà àwọn yẹn gbọ́n àwọn délé owó kìí ṣe pé báyà wọn gbọ́n wípé wọ́n kàn fọ́dà àbáyọ tàbí oògùn tó ń lò ń dọ́fẹ́ kìí ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ tún ọ̀kan ẹlẹ́ pé ọ̀yá ẹ̀yẹn lọ ròyìn tí ń ṣẹlẹ̀ yìí àwọn ọkùnrin kan ní Adéjùmọ̀ àti Abẹ́sẹ̀ Kúrúnmí wọ́n wá tún àwọn yẹn sílẹ̀ wọ́n ní wọ́n lọ ròyìn fún Kúrúnmí èyí tí ó ń ṣẹlẹ̀ rí náà wọ́n rí pé tí ń ṣẹlẹ̀ nù bó ṣe di pé Ìbàdàn bí wọ́n ti sọdá sí ìwà àwọn nù bí ìwà àwọn ṣe jóná gbúrúgbúrúgbúrú bí ìwà àwọn ṣe jóná nìyẹn bí wọ́n ṣe pa ìwà àwọn àti ìràwọ̀ àwọn ìràwọ̀ ibi tí wọ́n sún ná àyòkù wọ́n tẹríba láwọn ọjà mọ́ Àsẹ́yìn náà nígbà yẹn wọ́n ti fi ọ̀dọ́ rẹ̀ ṣe ibùdó òun náà ló wọ̀ bá Ìbàdàn jà nǹkan kan náà jọ ni àwọn ibi tí ẹgbẹ́ bẹ́ẹ̀ yìí. ipasẹ̀ náà lè láǹfààní àti gbọ́ láti ìkànnì Fẹ̀yìn 32 FM 94.9 àjàkín kó àgbẹ̀lẹ̀ Ìbàdàn ogun tá à ń gbéyẹ̀wò yìí lásìkò baálẹ̀ Oyèsílé Olúgbòde Àjàyí òun náà ni ogun yìí ló wáyé kábíyèsí Olódùmarè ẹ̀yin náà wò bá a ti mú tá à ń ṣí láwẹ́láwẹ́ ẹ wo bí àwọn akọni wa bí wọ́n ti ń fi àtomi àtẹ̀jẹ́ wọn bí wọ́n ṣe fi ń gba ilẹ̀ bàbá wọn sílẹ̀ bó tẹ̀ jẹ́ pé láàrin ara wọn náà ni wọ́n ti ń ja ogun yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí ò bá sí àwọn akọni yìí pàápàá jùlọ àwọn tí wọ́n tẹ̀dó sílẹ̀ Ìbàdàn kò ní sí táàmù pé nílẹ̀ Yorùbá òun gbẹ́nu sọ̀hún wọ́n fẹnu gbàgìrì tiẹ̀ bọ́ ọ yóò gbọ́ wa nígbà tá a sọ̀rọ̀ ogun Òṣogbo ni táwọn Fúlàní tí wọ́n ní àwọn fẹ́ gba gbogbo ilẹ̀ àwọn bàbá ńlá wa. wọ́n láwọn lọ fi dà gúnlẹ̀ sétí òkun. tí wọ́n ní wọ́n lọ fi dà gúnlẹ̀ létí òkun. bí ò bá sí àwọn akọni tí wọ́n filẹ̀ Ìbàdàn ṣebùgbé lọ́dún náà lọ́hùn-ún tí Balógun ọdẹ ń lọ tó léwájú wọn lọ. ẹ dákun kí làbá máa pè ńlẹ̀ Yorùbá bóyá àbá ti máa rí ẹ máa tilẹ̀ Ìbàdàn. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn akọni àwọn bàbá àti àánú. ẹkún dídò erémọdé ni bọ́tẹ̀ bá ń bẹ́ńbẹ́ ẹjẹ́ àfisí ká tún yọ kú òkú. ìlú tó dùmarè tó ṣe lógo bíi tilẹ̀ Ìbàdàn n kò sí nípa akọni tí wọ́n fẹ̀mí wọn lélẹ̀ kí orílẹ̀ wọn kó mọ̀ bá parẹ́. ó yá lókè ọjà bá a bá padà dé ó ṣeé ṣe ká ṣe ojú òpó lẹ̀ ìbéèrè lè fẹ́ wáyé lọ́kan àbí méjì níwọ̀n bá tásìkò wà tó bá kù sí. ẹlẹ́ńbẹ̀hún ẹ̀kú kalẹ̀ ọ̀ṣọ́kọ̀mọyà adéọlá Elizabeth akuru oríyọmí sáàfíà ní ọmọ ìyá ẹ̀kú àtàárọ̀ sí ọ̀rẹ́ rà o. ayé ojú odò ẹ kó tiẹ̀ dídò kan. Excuse me, bros. This your stout has this inviting aroma. Like there's something extra. You mean extra special? It's the roasty aroma from the extra malted barley in the new Trophy Extra Special Stout. Trophy Stout, aka Mr. Extra Special, a rich, dark, satisfying drinking experience every time. Barman, give me my own bottle of Trophy Extra Special Stout. Trophy Extra Special Stout for extra special satisfaction, not to be sold to persons under the age of 18. Drink responsibly. kìràkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ìyẹn ò dá nǹkan bẹ́ẹ̀ náà ni ìjà ọ̀dọ́là orúkọ ní sọ ni kí n là fẹ́ fọ̀ tẹ̀sí gan-an ká bára ẹni jà ká tutọ́ síra ẹni lójú ká faṣọya mọ́ra ẹni lára ká búra ẹni bí ẹni ńlá yẹn ká fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta ká pé bíríkótó ká gbìmọ̀ tẹ̀ ká gbínú òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀ gbogbo ẹ̀ pátá ló lòdì sófin ọlọ́run ọba tó sì tún lòdì sí ìwà ọmọlúàbí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kájọ máa gbọ́ ètò alágbára nì tí iléeṣẹ́ 32 FM ṣe àgbékalẹ̀ rẹ̀ láti pẹ̀tù sí aáwọ̀ paná ọ̀tẹ̀ àti parí ìjà tí orúkọ rẹ̀ jẹ́ ìjà ọ̀dọ́là
bàbá màmá ọmọ ọ̀rẹ́ ọ̀gá ọmọọṣẹ́ ọkọ ìyàwó alábàágbé alábàáṣiṣẹ́pọ̀ ojúlùmọ̀ ẹ jẹ́ ká múra láti pe olúwa tóbi lọ́ba Ògúnṣínà tí gbogbo ayé mọ̀ sí wọ̀kìlúmọ̀ tí ó mọ tukọ̀ ètò ní ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta látàgò 11 sí 12 ọ̀sán lórí ìkànnì abánirẹ́rìn 32 FM 94.9 ìjà ọ̀dọ́là tíjà bá dé ká parí ẹ̀ ló yẹ. ọmọ ọpẹ o mo ti jẹ lọ mo ti jẹ $1 million tó gbà yìí. ṣèbí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kò sí irọ́ nínú ọ̀nà tó gbà yìí. ṣé o dẹ̀ ti rí nísìnyí kò dẹ̀ gba ẹgbẹ́ tẹ́lẹ̀ o. yẹ́sọ̀ owó 50k yìí mú. wàhálà bàbá ọ̀nàrẹ́bù ọmọdémi tó gbà yìí ìwọ náà di 100k mú. yẹ́sọ̀ o ṣé olólùfẹ́. ìgbádùn rẹpẹtẹ ìwọ náà lè di mílíọ̀nù àfọ̀kọ̀ nínú ọ̀nàrẹ́bù promo tó gbà yìí láti ọwọ́ trophy lager láti díje nínú promo yìí wọ abẹ́ ìdérí trophy bíi ààrẹ fi kóòdù tó bá rí lábẹ́ ìdérí ránṣẹ́ sí 8011 tàbí kó lọ sórí ẹ̀rọ ayárabíàṣá wa ọ̀nàrẹ́bù promo 2020.com láti darapọ̀ mọ́ ìdíje ọ̀sẹ̀ọ̀sẹ̀ níbi yóò ti lè jẹ yàtà tàbí owó tabua láti ẹgbẹ̀rún náírà títí wọ $1 million. àyè wà láti díje láìmọye gbà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀wọ̀ pósítà wa trophy premium lager beer ọtí tá a gbọ́ pẹ̀lú àpọ́nlé ìkéde yìí wà fún àwọn tó ju ọdún méjìdínlógún lọ má ṣe mu ọtí àmupara. Studio. Ìpàṣẹ Rérédò. Ìpàṣẹ Rérédò. Ẹ káàbọ̀ láti ojú ọjà ìpàṣẹ ń tẹ̀ wájú wọn bá àṣẹjú péréte tó kù káfàǹfà nílẹ̀ fún àwọn aráalé tí wọ́n ti gbádùn wa látàárọ̀ 32 FM 949 Ìbàdàn Ọládépò Adéyẹmí wọ́n darapọ̀ mọ́ wa bákan náà Lájí Abbas ààrẹ onítàn tilẹ̀ Ìbàdàn ọjọ́ ń kó wọ̀ náà nù olùkọ́ àgbà àwọn náà darapọ̀ mọ́ wa lálẹ́ tòní kára ó lè bàbá olóyè bó o ní akú palẹ̀mọ́ yóò ṣeé ṣe láṣẹ Ìdùmarè +234 906 2949 ẹjẹ́ àgbà pé kan àbí méjì ká lè máa rí ilé ó kọ yín àti ibi ẹ ti ń pè ẹ ṣe ẹ bá mu pápápá lásìkò. Fúnra rẹ̀ òun lóore ò bẹ́ẹ̀ bá láǹfààní àti ìpè wọlé padà ká tó dìde. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè à ń gbọ́ yín. Iṣẹ́ ń lọ lórí ẹ̀ tí ò dúró láti jẹ́ kí a kó àwọn ogun yìí ká kó wọn jọ sí ojú kan ẹ mọ̀ kánjú Ọlọ́run ní pa bàbá kò ní pa àwa náà. Ẹ káalẹ́ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè orúkọ yín àti ibi tí ẹ ti pè. Ẹ ṣeun àmín. Ẹ ṣeun àdúpẹ́ ipasẹ̀ la pé láti mọ bójú àwọn iṣẹ́ àwọn akọni wa ẹ mọ́ gbàgbé pé tá a bá ti ya sí agbo àwọn akọni jagunjagun báyìí ká tó gbẹnu kúrò ńbẹ̀ ó mọ ṣe díẹ̀ torí pé àfẹ́ bá ń tàn bá ń bá bọ̀ àfẹ́ bá a délẹ̀ ẹ jáwọ́ ìpè kan sí ká lè mọ lọlé àmọ́ ṣáájú bàbá ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Insta Mojeed Ọlákúnlé àwọn náà darapọ̀ mọ́ wa. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 082 69 69 47 16. bàbá ló ń àwọn èèyàn ló ti yá jù. 080 69 69 47 16. fún ìbéèrè kan àbí ìkejì bí a tún fẹ́ àlàyé síwájú nípa ohun tá à ń bá bọ̀ bí a ti láǹfààní àti gbọ́ látẹ̀yìn tá a wá fẹ́ kí bàbá ó kàn sọ̀sọ́ lérèfé kó lè join together ibi tí a gbọ́ lálẹ́ kó lè yé wa dáadáa àbí àwọn nǹkan míì tá a fẹ́ wá bá sọ a sì lè wo wípé àbábá a ń gbìyànjú mo fẹ́ kí yín kú iṣẹ́ kò sí èyí tí a ṣe tá a ṣe torí kú iṣẹ́ ni mo rí oníṣẹ́ yá adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n láǹfààní àti darapọ̀ mọ́ alálẹ̀ tòní Ṣẹ́gun Alágbàlá ọ̀jẹ̀ngbẹ̀nu rẹ̀ dúpẹ́ pápápá.
ẹ ṣeun ẹ kú etí gbọ́ wa fún wa pẹ̀lú wa lórí ètò ìpasẹ̀ ní ìkànnì 32 FM 94.9 lágbára ọlọ́run ọba mi Èdùmàrè ẹ ò ní náà kan tán kẹtó rí mi ẹ ò sì ní nìkan ṣayé yín láṣẹ Èdùmàrè Ṣẹ́gun Alágbàlá lórúkọ tèmi adúpẹ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa. àdúpẹ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa lórúkọ bàbá olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán àti àwọn ikọ̀ tí a jọ mú ètò ti alẹ́ tòní wá tó fi mọ́ àwọn ikọ̀ tí a jọ ṣiṣẹ́ nínú kulu lábẹ́ látòrí Ọláìdé Báyọ̀nlé náà ni mò ń dágbére fún wa lẹ́mi Ọláyínká ọmọ Akórèdé Mr. Yédùn àgbà nínú káṣọ̀ ìkíni iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu ìpàdé wa bí adùn bí oyin lóòrọ̀ ọjọ́ ajé Monday lórí Bàbá Fẹ́ńdọ̀ wọ́n mọ relé ọba yàmi Àṣàkẹ́ ó dàárọ̀ fún ayọ̀ lásán.